Orúkọ mi ni Adérẹ̀mí Adéyínká. Orúkọ mi ni Adérẹ̀mí Adéyínká. Ọmọ bíbí inú wọn ni mo jẹ́. Ọmọ olóògbé ni mo jẹ́. Like wọ́n jẹ́ èèyàn tí ó kó wọn ìmọ̀ra. Wọ́n kó pọ̀lọpọ̀ èèyàn mọ́ra, especially tẹ bá rẹ́ lómi ẹ̀ tẹ bá sọ tẹ bá bí lèrè á ní ọmọ wọn lòún jẹ́, ọmọ wọn lòún jẹ́, ọmọ wọn lòún jẹ́, míwàá ọmọ àfẹnú bí ni ọmọ wọn pọ̀ á pọ̀ gan, bàbá gbogbo ayé ni wọ́n. Ó pọ̀ o, tí bá ní kí n máa sọ mi nílé sọ́tàn, ṣe understand. Ó pọ̀ oríṣiríṣi, like ṣé bí wọ́n ṣe ń kóyàn mọ́ra ní ká sọ, bí wọ́n ṣe accommodate wọ́n ṣe máa ń gbàyàn, like báyìí sí ọ̀rẹ́ mi kan wà, ọ̀rẹ́ mi ni mo ti mọ̀ kó tó di pé Ìbàdàn láwa ń gbà yẹn kó tó di pé a wá sí ẹ̀dẹ́mì báyìí. So ọ̀rẹ́ mi yẹn ó ní nǹkan tó fẹ́ ṣe ní ibi báyìí, ó wá pè mí lórí fóònù pé ẹ ló ṣe mo lè wá sọ́dọ̀ ẹ kí n wá stay sí ọ̀dọ̀ ẹ. Dó ibi tó ń lọ ó ṣàwà stranded in short ṣá, kò síbi tó fẹ́ lọ sí, kò síbi tó fẹ́ dé. Wọ́n kàn gbọ́ pé mò ń rí sí kọ́ gẹ́ yẹn lásán, wọ́n ní kí ló ṣẹlẹ̀, wọ́n bí mi pé kí ló ṣẹlẹ̀, mo wá ṣàlàyé fún wọn ní pé o tún question ẹni pé kí n sọ pé kó máa bọ̀ sí kí ni kó máa bọ̀ kí n lọ tún yàrá ṣe fún kí ní kan yẹn kankan bẹ́ẹ̀ yẹn get ọ̀rẹ́ mi yẹn go expect pé mo lè jáde ní time yẹn àbí pé dáàdi mi tún wà concern pé ọ̀rẹ́ mi kan ń bọ̀. tá a fi dàgbà kò ṣàwa nìkan la gbé níbẹ̀ ilé wa tó wà nìbàdàn tá a fi dàgbà tá a tójú bọ́ ẹ lè dá wa mọ̀ pé ọmọ ilé kì í ṣe ọmọ ọlọ́fà àná tó bá fẹ́ náà wà á nà pọ̀ ní everybody tí a bá ní misunderstanding tá a bá bá ara àta ní misunderstanding tẹ́ bá rí wa tá a bá fọ́n jáde ẹ̀ máa ní ṣé pé bàbá yẹn bímọ tó pọ̀ of which kò ń ṣe ọmọ wọn nìkan àti ọmọ àfẹnú bí àti ọmọ àfi abẹ́ bí àbáwò náà yẹn máa ń sọ àtọ̀rẹ́ ọmọ gbogbo wa jọ máa pọ̀ ní ọlọ́fà náà dẹ̀ ni gbogbo wa ń jẹ inú òde kì í bí wọn ara ò kì í kan wọn in fact bàbá yẹn fún wa ní ẹ̀kọ́ tó pọ̀ ó fún wa ní ẹ̀kọ́ tó pọ̀ kọ́lọ́run kó ṣàbà wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ẹ̀. Orúkọ mi ni Kadijat Dasola Adérẹ̀mí Ọlọ́fàánú. Abi, Alpha. Yes, sir.